wàhálà máa ṣẹlẹ̀. Everybody ló mọ Kaosaraomoyoruba lórí TikTok. So Kaosaraomoyoruba ti ṣe fídíò kan jáde nísìn. Lórí fídíò yẹn ó bẹnu àtẹ́lu gbogbo àwọn ìwà tí Lizzy Anjorin, òṣèré Lizzy Anjorin máa ń wù lórí ayélujára. According to her, ó sọ pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ńṣe ló ń pọ́n lójú ẹ̀mí gbogbo wa, a sì ń rárábìnrin yìí tó sún láti òṣèré orí ìtàgé tí gbogbo wa fẹ́ràn nítorí ẹwà rẹ̀ àti bó ṣe lè mèrè ṣe tó, a sì ń wò ó tó sì sọra rẹ̀ di dìgbòlugi lórí ẹ̀rọ ayélujára. Àmọ́ tí wàá ń dùn mí fún ju òun náà ni gbogbo yín tẹ́ gbélù tẹ́ ń lù ú fún tẹ́ ní kó mọ́ jó lọ. Bá a bá kú ní ká gbogbo ẹ̀yin tẹ́ ń gbóríyìn fún méjì ní gbogbo yín. Alákọ̀ọ́kọ́, òun náà lẹ́yìn tẹ́ ẹ̀ fẹ́ràn ẹni tí mọ́ ń pè ṣẹ̀pẹ̀tẹ́rì lórí gbogbo fídíò rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, òun náà lẹ́yìn tó jẹ́ wípé ìwà ìkà ń bẹ nínú tiyín náà, àmọ́ ìbẹ̀rù àti ṣe ẹ̀ lè ṣe. Àmọ́ bẹ́ẹ̀ bá ti wá rẹ́ni tí ń hùwà ìkà tí ń bẹ nínú ọkàn tiyín náà pé kẹ́ ẹ ṣe, àbẹ́ni tí ń ṣe nǹkan burúkú tó yẹ pé ń bẹ lọ́kàn yín kẹ́yìn náà sí àmẹ́yìn ò lè ṣe, ìṣe ni gbogbo egungun yín ò mọ dìde torí ẹ ti réèyàn bíi tiyín. Àmẹ́yìn tárábìnrin yìí wá ṣe gbẹ̀yìn yìí, òun gan ló jẹ́ ń ké bòdè torí bí n bá wo gbogbo àwọn fídíò rẹ̀ mo máa ń scroll kọjá ni. Òun náà ni tàkàndá ọmọ tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé nǹkan ẹbọ lọmọ náà, àmọ́ tí ò wá dùn mí o tójú wípé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lábẹ́ comment section wọn lọ. Bí bẹ́ẹ̀ yẹn bá ń báyàn jà ní bẹ́ẹ̀ jọ kọjú síra yín ni, èwo làbúrò mọ́mọ́ rẹ̀ náà bú. Yẹ̀yẹ́ ti Ìdúmọ̀tà lẹ́rí tẹ́ ń pariwo, tẹ́yìn náà ń bá wọn sọ wípé wọ́n sẹ̀tì rẹ̀ ọ̀pù ni. Bí ò bá ṣe wá gbéjẹ́ mọ́wọ́, àwọn kan wà wọn ò lè kọ̀yà fúnra wọn, àmọ́ wọn lè bẹ́ẹ̀ lòmíì kọ̀yà kó mọ̀ jẹ́ pé ìtìjú times 2 míì sì ń bọ̀ lọ́jọ́ iwájú torí kàkà kí wọ́n sọ wí agbéjẹ́ mọ́wọ́ ṣe ló ń peléke sí lára wọn. Ẹ̀yin ò mọ fura bí ṣe máa ń bọ́ lórí àwọn live fídíò rẹ̀ ni. Sójú ẹni tọkàn rẹ̀ balẹ̀ fún yín ni, kí ló fẹ́ tọ́lódùmarè ò tí ì ṣe fún un. Àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà kàn rẹ̀ ò balẹ̀. Nínú gbogbo àwọn tí wọ́n jọ ń ṣeré tíátà, mi ò rò pé èèyàn kankan jẹ́ oyè mùsùlùmí jù lọ. Tá a bá sì ní káwọ́ bí wọ́n ṣe máa ń fún owó, mi ò rò parẹ́ èèyàn kan nínú iṣẹ́ tíátà tó yẹ pé yín máa ń náwó tó. Bàbá sì ní ká wòye ẹni tí máa ń tajà jù, mi ò rò pé èèyàn kan wà nínú iṣẹ́ tíátà tó gbọ́jà rẹ̀ sórí bíi tiẹ̀. Àmọ́ tóun ti gbogbo ohun tó fi dáa jù wọ́n lọ yìí náà kò nísinmi. Ẹ sì rò pé ojú lásán ni, òní èpè ọ̀la èpè. Ẹ̀yin ò mọ̀ wípé bí èèyàn bá ṣe èpè féyàn, mẹ́rin tó kùn ọ̀dọ̀ tiẹ̀ ní ń padà sí. Tá a bá wá ní ká lọ sí tinú ìlànà Islam, bó o bá ti ń ṣépè féyàn, wọn láwọn áńgẹ́lì tí ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ ó mọ̀ sọ àtiwọ́ náà. Bó o bá sì ń ṣàdúrà fún yàn, àwọn áńgẹ́lì ẹgbẹ̀gbẹ́ rẹ̀ ó mọ̀ sọ wípé àtiwọ́ náà. Ẹ sì rò wípé èpè ní ń ja mọ̀mọ́. Lápá tèmi ń bì, èmi ò mọ̀ fọ̀rọ̀ wọn sínú àdúrà torí tí ń kọjá àfaradà. Lápá tiẹ̀ ń bẹ̀, tó bá jẹ́ lára àwọn tí wọ́n máa ń sọ fún un pé kó máa jó lẹ́yìn wẹ̀yìn rẹ̀ ni, Ọlọ́run ó jọ sọ yín. Àmọ́ tí wọn náà bá ń bẹ nínú àwọn tó nígbàgbọ́ wípé arábìnrin lè padà sí ròyìn tó jẹ́ tẹ́lẹ̀, eléré orí ìtàgé tí gbogbo wa mọ̀, ẹni tó rẹwà jù nínú gbogbo àwọn tí wọ́n ń ṣeré tíátà nígbà náà títí dìsìn àti ẹ̀gbọ́dọ̀ parọ́ ẹwà wọn. Tí wọn náà bá mọ̀ wípé bóyá gbogbo rẹ̀ lè padà dámọ̀ràn fún wọn, bóyá kí wọn náà dákun kó fọ̀rọ̀ wọn sínú àdúrà torí tí ń kọjá àfaradà. Mo mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa rò pé ìbanilórúkọjẹ́ ni ọ̀rọ̀ tí ọmọbìnrin yìí sọ nípa Lizzy Anjorin, ṣùgbọ́n mo fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ mi, àwọn ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa, ẹ̀yin ọmọ Nàìjíríà rere, kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Ṣé òótọ́ ọ̀rọ̀ ni Kaosaraomoyoruba sọ nípa Lizzy Anjorin? Ṣé ti Lizzy Anjorin ti pọ̀ jù ni, àbí kí lẹ rí sí ọ̀rọ̀ yìí lápapọ̀?